eyín Hmm. wèrè lọ́kàn Bìtì báwo bàbá? wèrè lọ́kàn eyín wèrè lọ́kàn. Àwọn mi pàápàá gan àwọn amọ̀ lálà fúnra wọn tí wọ́n sọ pé bàbá wọn lálà báyìí pé àwọn rí àwọn kan tí wọ́n sọ wípé àwọn ti túwọ́ lọ́rọ̀ àwọn o. Ǹjẹ́ àwọn wèrè nìkan ni wọ́n wá sílé ìjọsìn yín àbí àwọn èèyàn náà tún ń wá láti ìta láti wá darapọ̀ mọ́ yín? Àwọn èèyàn ń wá láti ta even gan tó bá dọjọ́ ìsinmi àwọn èèyàn àjọ máa ń jọ́sìn. Wọn ò fúngbà tó ń pé àwọn tí wọ́n gbà ń bì wọn ò yọ àdá sẹ́nì kankan. Bó tiẹ̀ tulẹ̀ pé ó ti le tán tí wọ́n mẹ́jẹ̀ lára ènìyàn nígbà bá débí ìbáyìí ọmọ ń pàṣẹ ìrọ̀rùn fún wọn. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ tèmi ni Àbí Olóòtú. Èmi lọmọ Àkọ́ráyè ọmọ Ògúntẹ̀dójú ọmọ Bóníbọ̀ tó ṣe máa bọ̀ tó ṣe ọmọ Bóníbọ̀ bàjẹ́ máa bọ̀ bàjẹ́. Èmi lọmọ arẹ́rìn pàdé ìjà lọ́nà ọmọ Akin lójú ogun bí ogun ni mo ṣe wá níran bàbá tó bí iná. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ọlọ́run ti tọ́jú èèyàn lọ́dọ̀ wa Ọlọ́run ń tọ́jú wọn o. 87 years. 1987. Ẹ ti bẹ̀rẹ̀ láti máa tọ́jú àwọn Bí a ṣe ń tọ́jú àwọn èèyàn láti 87 ni a ti ń tọ́jú àwọn ẹ̀. Ní 95 la dé síbí ìbáyìí. 1995. La dé sáàrin peter wà. Dádì, mo rí i pé gbogbo ìlú yìí nínú ìlú Mọdákẹ́kẹ́ ká tó sọ pé Ifẹ̀ gan mi ò tí ì rí anybody tó jẹ́ pé ó ń tọ́jú ẹ̀yin nìkan ni. Ọlọ́run ló ń tọ́jú wọn a lè tọ́jú wọn Ọlọ́run ló tọ́jú wọn. Ìpè ní ìgbà tí a fi wà ń gbòòrò àwọn aláṣẹ ní a rí ìpè pé kò ṣeé gbédó ń gbòòrò bí ṣe ń dààmú yàn láàmú. Àwọn ní a ṣètò agbègbè fún wa pé ìpè tó Ọlọ́run pé Amúsànsí pé káwọn kúkú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìpè yẹn ní a bá gbé Olúwadámiláre ni wọ́n ti gbé nígbà náà ní 87 yẹn ni wọ́n gbé àṣẹ ọ̀rọ̀ ìlú kan tá à ń pè ní Ayétòrò. So ibẹ̀ ni tó fi di pé ìgbà tí a ti débẹ̀ Ọlọ́run ṣiṣẹ́ ń bẹ̀ gan-an náà ní pé orí àwọn èèyàn pé níbẹ̀ náà láti darí sí Ọbágbilẹ̀ lọ́nà campus. Ibẹ̀ náà láti darí síbẹ̀. Iṣẹ́ náà ni Ọlọ́run ṣe ń bẹ̀ dáadáa. Iṣẹ́ náà ni Ọlọ́run ṣe ń bẹ̀ títí tí ó fi di pé 95 yẹn tá a fi wá débí. Bàbá, ṣé ọmọ ìlú Mọdákẹ́kẹ́ yìí àbí ẹ kàn wò pé kẹ́ ẹ jókòó sínú ìlú Mọdákẹ́kẹ́ yìí? Ọmọ Olúpọ̀nà gan la wà. Olúpọ̀nà nígbùwó ọmọ Olúpọ̀nà ni wá. Wọ́n pè lé wa nílé Ajímàgbó. Ilé Ajímàgbó ni wọ́n pè lé wa. A ti kúrò ńbẹ̀ tipẹ́ tá a ti wà sí ìlú yìí tí ó jẹ́ pé a ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n Ọlọ́run tí fi ìpè yìí bọ iṣẹ́ ìránṣẹ́ wa. Ìgbà tó wá di pé ìpè yìí wá wọ̀ ó di pé a lè dùn gbòòrò mọ́. Ṣùgbọ́n àwọn aláṣẹ kan mọ̀ pé àwọn náà ni àwọn gbé wa síbí. Torí ṣọ́ọ̀ṣì àwọn aláṣẹ CAC ní orílẹ̀-èdè Nàìjíríà ni. Bàbá, mo rí ilé ìjọ yín mo dẹ̀ rí i pé àwọn tó wà ńbẹ̀. Bàbá, mo fẹ́ béèrè lọ́wọ́ yín ǹjẹ́ àwọn wèrè nìkan ni wọ́n wá sílé ìjọsìn yín àbí àwọn èèyàn náà tún ń wá láti ìta láti wá darapọ̀ mọ́ yín? Àwọn èèyàn ń wá láti ta even gan tó bá dọjọ́ ìsinmi àwọn èèyàn àjọ máa ń jọ́sìn. Àwọn èèyàn àjọ máa ń jọ́sìn. Ṣé àwọn èèyàn wá máa bẹ̀rù? Nígbà tó ń pé àwọn tí wọ́n gbà ń bì wọn ò yọ àdá sẹ́nì kankan. Bó tiẹ̀ tulẹ̀ pé ó ti le tán tí wọ́n mẹ́jẹ̀ lára ènìyàn nígbà bá débí ìbáyìí ọmọ ń pàṣẹ ìrọ̀rùn fún wọn. Tó jẹ́ pé ìtí ọkàn mọ rẹ́rìn lásán ní ó kù kò ní sí ti ẹlẹ́jẹ̀ ń bẹ̀ mọ́. Pàápàá jù irú ètò ọ̀fọ̀ ọlẹ́rọ̀ ìbáyìí bó sísàn tó wà kó tó tún pé ọmọ débí ìbáyìí ọmọ mẹ́jẹ̀ lára èèyàn. Ṣùgbọ́n gbòó débí ìbáyìí ẹni bó ṣe jókòó ní ìsinsìnyí ta ló mọ̀ pé nǹkan kan ṣe rí. Sí o bàbá. Bí àwọn àrùn yẹn ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n nípa ti iṣẹ́ ìgbàlà Ọlọ́run ṣe ń bí ó tún ṣèmíì. Àwọn tí bá fẹ́ lóyún tí wọ́n bá débí tá a gbàdúrà fún wọn kódà kí ó ti dúró láti bí 30 ọdún sẹ́yìn
tí wọ́n bá débi Ọlọ́run sì ń gbàdúrà wọn. Gbogbo oyún tí wọ́n lè níbí Ọlọ́run sì tú oyún ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún bímọ láàrin. Kẹ́ ẹ lè mọ ibi iṣẹ́ tí agbára Ọlọ́run wà bí. Ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti délé ọkọ tó sì débí Ọlọ́run sì dá lóhùn. Ọlọ́run sì dá lóhùn. Kò wá sí pé ìlú kankan gbogbo ni wọ́n ti mọ̀ ń wá. Gbogbo ẹ̀ náà lẹ ti sọ fún mi náà. Gbogbo ẹ̀ náà ti sọ. Mo confirm yín báyìí bàbá yín tó mú mi tí mo fi dé ọ̀dọ̀ yín. Mo ti ń pòyì ọ̀dọ̀ yín ní ìsìn. Tá a bá ní ká wò ó gbọ́dọ̀ ti tó ọ̀sẹ̀ méjì. Ẹgbẹ́ tí mo sọ lẹ́ẹ̀kan pé ó ti tó ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. Ó ti tó bí ọ̀sẹ̀ méjì. Kò tí ì ṣe pé bọ́yá iṣẹ́ Olúwa náà ni là ń ṣe káàkiri. Bí kan pípàdé wà kí ká láṣẹ pípàdé wà. A sì parí ìpàdé ọlọ́jọ́ mẹ́ta kan ni tí ní ẹ̀dìkọ́tà Tolúwadámiláre lẹ́dìkọ́tà wa. Àwọn gbogbo tí mo tẹ́ fi pé à ń tàṣe ara lójú pé iṣẹ́ ìrànṣẹ́ náà ni. Àbí atúnítọ́ọ̀tì nílé ní Mọdákẹ́kẹ́ yẹn. Ṣé àwọn èèyàn náà ni wọ́n á bẹ̀yàn àbí àwọn tẹ̀ ń tọ́jú bíbẹ̀? Àwọn èèyàn yẹn wá wọn á ṣèṣì ń bẹ̀. Ládé owó lẹ́gbẹ̀ẹ́ ilé ọba tó jó. Bọ́yá mẹ́rin tí wọ́n pè lé ọba tó jó Ládé owó. Tá a bá kó òun wẹ̀lẹ̀ mù. Bàbá àti ẹ̀mọ́ bẹ̀ torí pé ó ti tó bí oṣù méjì tèmi ti wà nínú Mọdákẹ́kẹ́. Àwọn Mọdákẹ́kẹ́ náà ni mí o. Máa wù jókòó sínú Mọdákẹ́kẹ́. Àmọ́ ìròyìn Mọdákẹ́kẹ́ gbogbo àwa nínú Mọdákẹ́kẹ́. Ọlọ́run ṣiṣẹ́ yẹn pọ̀ débi pé àwọn tí Ọlọ́run ti wò ń bí. A rí àwọn tó ti wà ní tán ti bí lọ ìlú Èbó. A rí àwọn tó ti bí wà l'Ábùjá lọ́wọ́lọ́wọ́ báyìí. Tán ti ní ìjọ l'Ákúrẹ́ l'Óǹdó àti ẹ̀ lè sọ. Ibi tí Ọlọ́run ṣiṣẹ́ dé láàrin o. Bàbá kò ló ń kà. tí wọ́n bá gbé yín wá sọ́dọ̀ yín yálà ó ya wèrè yálà bóyá ó ní bóyá wàràpá ló ń dà láàmú. Bẹ́ẹ̀ ni. Bàbá ó tó bí oṣù mélòó tí èèyàn bẹ́ẹ̀ ò fi gbádùn. Ẹ ṣe bí Olúwa ṣe ń ṣiṣẹ́ yẹn oríṣiríṣi ni. Tí wọ́n bá gbéyàn dé ẹ̀sìnlẹ̀ ẹnìkan tí ó lọ tí wọ́n bá ti dé gbé àǹbá ẹ̀ Olúwa sọ pé nígbà bá gbóhùn ní o tá a bá ti gbóhùn ní o nígbà bá gbóhùn yẹn eléyìí lè lóṣù méjì a lè rí èsì lóṣù mẹ́ta ètò ọlápẹ́ tán ń lọ́dún láàrin o ń lọ́dún láàrin o irú bàbá tó jókòó lọ́ọ̀kan lè ṣe wọ́n ti ń lọ́dún lọ láàrin wọ́n sì ń lò tọdún lọ báyìí nígbà tá a ti gbóhùn ìbẹ́ rí tó wà lẹ́sẹ̀ wọn ṣé ìlẹ̀ wà lẹ́sẹ̀ wọn àìsí gbóhùn ni ẹ mọ̀ pé ó ti ń fọṣọ ó ti ń jẹun ó ti ń wá ń jẹ tàbí ẹ̀rín gbọ́hùn yẹn làwọn máa ń retí táwọn ti gbóhùn báyìí pé ó ti Olúwa wá sọ pé òtíṣẹ́ ogun tán o ọjọ́ tí ó dùpẹ́ làwọn máa retí. Bàbá pẹ̀lú pé ẹni tẹ̀ bá gbóhùn yẹn tán pé bàbá kò ti ṣẹ́gun tán. ṣé báwo lẹ ṣe mọ̀ pẹ̀lú mọ́ṣepọ̀ tó yìí báwo lẹ ṣe mọ̀ pé ẹni tí Ọlọ́run sọ fún òun ti gbóhùn délé. Olúwa yóò sọ fún ọ yóò fi hàn wá ní Olúwa yóò fi hàn lójú ìran àwọn mí papà gan àwọn àmọ́ lálà fúnra wọn tí wọ́n sọ pé bàbá wọn lálà báyìí pé àwọn rí àwọn kan tí wọ́n sọ wípé àwọn ti túwọ́ lọ́rọ̀ àwọn o pé àwọn làwọn wá ń díẹ̀ o àwọn mí máa ń lálà bẹ́ẹ̀ tí wọ́n sọ fún wa tá a bá sì gbọ́ báwọn ògúnṣẹ́ náà nù lẹ́yìn rẹ̀ á kàn tún àtúnkàn nílẹ̀ṣẹ̀ wọn náà dábàá ọpẹ́ lókùn tá a kò tó wọ́n dúpẹ́. Bàbá ǹjẹ́ wọ́n ti gbé wèrè wá sọ́dọ̀ tó jẹ́ pé ó fẹ́ ṣe yín ní jàǹbá. Ó rí bẹ́ẹ̀ rí o eyín wèrè lọ́kàn. bí ti báwo bàbá. wèrè lọ́kàn eyín wèrè lọ́kàn. ìgbà tí sẹ́yìn pé bí a bá ń gbàdúrà nítòótọ́ wọ́n kọ́ alẹ́ kọ̀ pé tọ́ba kan ti oní ọpọlọ a gbọ́dọ̀ mọ díjú wọ́n kọ́ alẹ́ kọ̀ ṣùgbọ́n gbà tá à ń gbàdúrà tiẹ̀ ọkà lè rà dé pé àmọ̀pá ti díjú bí tó gbé mú òkúta tó ti òkúta ńlá ni o tó ti jù ní tábí gan níbí gan níjọ́ náà níbí gan ni tó kúta yọ tó bá mi lẹ́nu gbàá ṣé ìpọ́n tọ́ sára rárá báyìí ni tí gbogbo àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì jáde gbogbo tó wà ládùúgbò tó gbàdúpẹ́ lọ́wọ́ fún iṣẹ́ ìyanu Ọlọ́run nígbà tó gbóṣẹ́ fún un tán olówó mọ̀gbà tó ń dúkúta. sẹ́ẹ̀kì bọ́ bá pààyàn gbà náà
ọ̀pá gbé náà ní ayúkọ̀ wọn ọmọ náà ní sóòrò tá a kàn yìí sí gbèrè lọ́jọ́ eyín. bàbá láti pàtẹ tí ń tọ́jú àwọn tẹ́ ń tọ́jú yìí ǹjẹ́ ti láwọn àdójúkọ bíi 2 sí 3? Àwọn àdójúkọ yín. àdójúkọ ó pọ̀ tá a ní ọdún 2022 láti oṣù karùn-ún ọdún tá a ti wọ ìṣòro yẹn oṣù kejìlá la tó kúrò yẹn. Ṣùgbọ́n bí Ọlọ́run ti ń bẹ láàyè wọn ọmọ ìpáàsì lórí òkè wọ́n sì tún gbìyàn dé ṣíṣẹ́ sì tún ṣe. Tí wọ́n bá ti pé Ọlọ́run àmúsàn o Ọlọ́run àmúsàn o Ọlọ́run àmúsàn o wọ́n sì fi ṣe èlé sí. ọmọ mi kan tó wà ní Àbújá báyìí òun ni ló dúró ní ààyè gẹ́gẹ́ bí ọmọ mi. Tí wọ́n bá ti pé Ọlọ́run àmúsàn o wọ́n kàn sí ènìyàn náà títí láti oṣù karùn-ún yẹn ní December ni mo lò ní ọsibítù ìdojúkọ ní tó ti lágbára ni. Wọ́n ṣe operation àkọ́kọ́ wọ́n ní èkejì ò ṣe bẹ́ẹ̀ wọ́n ní àbá dúró wọ́n tí ọba tán bá pé kàn ṣe ẹlẹ́ẹ̀kejì ni pé yóò affect ẹ̀mí bá a ṣe ń gbé bẹ́ẹ̀ títí láti May sí December kàtí wá sọlẹ̀ sí ṣùgbọ́n bá a ṣe wà lọ́nà iṣẹ́ sì tún ṣe. Ẹ bá ti pé Ọlọ́run àmúsàn o ọjọ́ wa lójú wọ́n pè mí fún wọn nìkan tí wọ́n ní ọmọ láti Ìbàdàn pé ó le díẹ̀ mo ní bá a ṣe lé mo ní kí wọ́n gbé sẹ́ẹ̀tì sí etí rẹ̀ sẹ́ẹ̀tì sí èrè ẹ̀ wọ́n náà ti ṣe èrè ẹ̀ mo ní kí wọ́n gbé sẹ́ẹ̀tì sí ẹ̀ tó lórí ọsibítù tó wà yẹn mo bá gbàdúrà fún un tó béèrè ni pé bàbá jò lẹ́nu òde ní wèrè yẹn tẹ́ mú wá láti ìlú Ìbàdàn jò lẹ́nu òde o mo ní múná ń bọ̀ títí ọ̀sẹ̀ tí ń bọ̀ nígbà yóò sì dé bí báyìí ara ẹ̀ náà ti yá wọ́n ti jọjọ́ létí pé ó fẹ́ dé kẹ́ẹ̀dé bá mọ̀ pé ìpè Ọlọ́run ni ìpè Ọlọ́run ni ìpè yẹn. Bàbá ǹjẹ́ ẹ ti wo wèrè rí àbí yálà ẹ ń gbìyànjú láti wo wèrè? Tí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ ǹjẹ́ ẹ ti wo wèrè rí tó jẹ́ wípé àwọn àgbà wa bá yín pé wèrè tó fẹ́ wò yìí ó gbúdọ̀ wò ó. Ẹ ṣe irú ẹ̀ wáyé ìgbà tí irú ẹ̀ wáyé àti Ọlọ́run ti dán léṣẹ́ rẹ̀ títí ń ṣe é lọ. Àfìsí òótẹ́ yẹn wọ́n pọn àpọ̀nkún fún un nínú tí wọ́n máa ń pọn yẹn tí wọ́n máa ń tóbi bàǹbà yẹn tó òní wọn gbé wa. Làbá rí ẹnìkan lọ́ọ́ máa wájọ́ náà ọba mi ní ṣọ́ọ̀ṣì ọba ní àgbọ́ wípé ẹni báyìí bíbí ló wà. Mo ní kì í ṣe bí àwọn níbí ni wọ́n ní àwọn tí wọ́n sọ fún ọ̀gá wọn ní ọ̀tún mọ́ létí ìbí kan tó di pé wọ́n padà nítorí sí òsì wọn náà wà ń jẹ wọn ní kápẹ́ kí wọ́n máa mú lọ wọn lóògùn ò lè ṣẹ́ fún wọn láwọn làwọn ṣe tí wọ́n wá bá mi kí sójú àlá o ojú gbangba nìyẹn o. Wọ́n ní wọ́n sì sọ pé àmúsàn pé bẹ́ẹ̀ wí fún kò lè gbọ́ wọ́n náà kàn wá fún ìkìlọ̀ ni o tó bá mọ̀ bẹ́ẹ̀ kí n tètè yá pé kí wọ́n máa mú un lọ o. Ẹni ò sì ní gbàlà títí ọjọ́ tó dúpẹ́ bí ìbá ìbọ́yà náà gbọ́ kó dúpẹ́ ó sì gbé láyé lónìí. Ní 1997 wọ́n mú ènìyàn wá bí ọ̀kan náà ní wà ń jẹ bẹ́ẹ̀ ó tó bí mẹ́ta bẹ́ẹ̀ tí wọ́n torí ẹ̀ wá Ọlọ́run sì sọ pé wọ́n mú wa lọ nítorí wọn. Bàbá ǹjẹ́ ẹ lè báyàn tọ́jú wèrè tó jẹ́ pé òkùnkùn ẹ̀yìn náà wà ẹ sì mọ̀ bá wa sẹ́ǹdì àwọn kan tí wọ́n mọ̀ lò fún. A lè àdúrà la lè gbà fún wọn ṣùgbọ́n tá a bá rí pé a rí ẹni tó lè jẹ́ pé kò lè ṣe mọ̀dàrú tàbí kó ẹ mọ̀ pé wọ́n ní ẹni bá gba wòlíì òun wòlíì yóò jèrè wòlíì bá a yọ omi sí lọ́tà ká sáàmù sí a lè fi ránṣẹ́ bá a mú òróró ká ká sáàmù sí a lè fi ránṣẹ́
kì í ṣe pé ẹ má jẹ́ àárí so kọ̀kẹ́ gbá náà torí méjì náà tá ń lò náà omi àti bàbá òróró náà. bàbá tá bá ní ká wò àwọn tẹ́ ń tọ́jú yìí ǹjẹ́ bóyá nǹkan tẹ́ ń lò fún wọn bóyá ẹ jogún rẹ̀ ni àbí Ọlọ́run gangan ló mọ̀ọ́mọ̀ pè pé ẹni tó yẹ kó máa tọ́jú rẹ̀? ẹ ṣé gẹ́gẹ́ bí iṣẹ́ ẹni tí Ọlọ́run ti pè lọ́jọ́ ká náà ni Olúwa yìí ti fún Babalọ́lá ìpè Babalọ́lá omi àti àdúrà tó àtòróró bọ́lọ̀ ṣe fi lé àwa náà lọ́wọ́ ni bọ́dọ̀ tó gbé aago gbàrà lé lọ́wọ́ báyìí orí èké kò là mo ti lọ gbàdúrà nígbà tí wọ́n sọ pé sí Olúwa ni wọ́n ṣe mo ní mo fẹ́ mọ ìrìn àjò mi tán níbo ti pé ó ti pé sí Olúwa ni ó lọ ṣe sí Olúwa lọ ṣe wọ́n ń tajà ńgbà náà ni sí Olúwa ni ó lọ ṣe wọ́n á lọ sí ìkòkò là níbẹ̀ ni Olúwa ti gbé òróró báyìí lé mi lọ́wọ́ àti omi àtàgò kan mo wá sọ fún bàbá tí ń bẹ ń bẹ bàbá Adébọ̀ Àlí bọ́yá máa gbọ́ bàbá Adébọ̀ Àlí tó wà ní ìkòkò là mo ní tí mo rí tí mo sì ń ṣe ó ní tí ó lè gbé fún inú iṣẹ́ ìrànṣẹ́ nu ó ní ẹ máa lọ mo ní máa lọ máa bá iṣẹ́ ìrànṣẹ́ rẹ lọ ẹ̀kí bàbá ṣe ti máa sọ̀rọ̀ náà nù pé tọ́lọ́ máa lò lóye tó fi lé ọ lọ́wọ́ mo láti gbà náà òun náà omi àtòróró náà. Bàbá mo rí i pé orúkọ yín ó gbalẹ̀ ǹjẹ́ wèrè nìkan lè máa tọ́jú? mo ti pàṣámọ́ rẹ̀ náà lẹ́ẹ̀kan pé ẹni tí wọ́n sọ pé ẹni tí wọ́n pàpà kún fún pé inú ẹ̀ fà ẹni tí sóòkì mú onígbàlà láàrin ó ló ń gbà láǹbì tí mo fi sọ lédi pé àwọn tí ọba rọmọ bí àwọn tí ọba rí aya fẹ́ àwọn tí ọ̀rọ̀ kọ fẹ́ gbogbo wọn ni máa wá bí ìbáyìí Ọlọ́run sì máa ṣe fún wọn ẹnìkan wá bí kò rí ọkọ fẹ́ ó ti wọ ọmọ 40 ọdún 40 years so Olúwa ni yóò lò kó tó lè gbọ́ àdúrà rẹ̀ nígbà tí a gbóhùn pa rẹ̀ wá yóò lò odidi oṣù 3 lórí òkè oṣù 3 ó sì gbà bẹ́ẹ̀ ó ní bóun bá jẹ́ pé òun bá lọ́dún kan láti 40 ọdún tó sì ti ní ọkùnrin sóhun ti bímọ dáadáa bó ṣe gbà nù pé wọ́n ìjù àti àti gbàdúrà mẹ́mẹ́ ìjù ni ó gbè lálẹ́ nígbà tí ọba sùn ni ọmọ wá orí òkè inú ilé ibi tí ń gbé nù lọ́kàn gbàdúrà ló sì ń gbé nù èyí ò lè mọ̀ pé ẹ tí òbí máa rí ni bó ṣe rí torí pé bí ọlọ́mọge lọ́wọ́ àtòwò ti lọ́jọ́ lórí 40 years so ó sì nígbà tó ó sì rí ọkọ náà bá dé àti kó lọ́kọ ti wá Mọ̀dẹ́kẹ́ ni obìnrin ti wá lọ́kọ náà bá dé lọ́ba ó ní òun lálàá pé lóyà ló ti rí ìyàwó òun ò sì débí rí ọba lọ sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń gbé ní etí tẹ́yìn bá kúrò ní ibi ilé ìyàrá ọ̀sí rẹ̀ ibẹ̀ ni àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń gbé ó wá lọ sẹ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ yẹn máa ń ta ọ̀rá kò sẹ́tí ọmọ láàrin gbúrú pé ọ̀rá ni màmá yẹn máa ń tà ó ní wọ́n dákọ̀ òun pé wọ́n dákọ̀ dóyà pé òun gbọ́ gan lójú àlàfúnra àwọn pé dóyà kó wọ́n lọ ibẹ̀ níyàwó òun wà ṣùgbọ́n òun ò dé bẹ́ẹ̀ ẹ̀gbọ́n lọ́wọ́ á mú wá so ìgbà tó sì mú wá mo ní ọmọ gbàdúrà náà ni èmi fún yàn yàwó bíi gbọ́ngbọ̀n bá ń gbàdúrà Ọlọ́run tọ́ sọ́nà tó ṣe ní ìyàwó tiẹ̀ àṣẹ tó wà bí yẹn àṣọ ìyàwó ẹ̀ èmi ò sámọ̀ nígbà tí òun wà ní èjù tí ń gbàdúrà wọ́n sọ fún ọkùnrin náà a lọ gbàdúrà tá a tọ́jú àmọ́ fúgàmù kan nínú ojú yẹn gbogbo orí òkè àwa lọ gbàdúrà àwa ń gbàdúrà fún wọn tí kálukú bá wá wọ́n ó kúnlẹ̀ òun náà kúnlẹ̀ a gbàdúrà fún Olúwa yóò yan aya rere fún ọ dípò pé a ti gbàdúrà fún obìnrin tẹ́lẹ̀ náà pọ̀ lóun yóò kò rírí fún un so gbọ̀nsá àdìjọ́ ọ̀sà àtúrí ọ̀sẹ̀ kan rẹ̀ ní ọkùnrin bá ké sí mi tó ti kò wá ní so
ìyàwó òun ló ti rí ìyàwó níbo wérí oníbì náà ni tá a wá ní lọ́ba júwe pé ẹni báyìí 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 bó lè ṣe jẹ́ pé bí ẹ ti rí ìyàwó bó lè ṣe sọ sí bàbá pe ọmọbìnrin yẹn náà gbọ́ ó bó ni ẹni sí ó ní ìgbà tán gbàdúrà náà ni lọ́bọ̀ òun sọ̀rọ̀ ó ní ọlọ́run ti sọ fún un pé ọkọ òun ọ̀tọ̀ wá sí ibi ìbáyìí ó ní ohun tó sì wà náà sọ pé aya àwọn bí lòun ó ti mú lọ́pẹ́ tọ̀ àdúrà ti gbà nù wọn káwọn kúkú fẹ́ra wọn náà lè kú lọ́sà ti fẹ́ra wọn ọ̀rẹ́ ni ẹ wà o ọkọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ìyàwó wà lọ́rẹ̀ ibẹ̀ ni ọkọ ti sọ ó ti sọ rẹ̀ dílé pé nǹkan tẹ̀sí kọ́ lé bẹ̀ gan báyìí pé pé ọjà ni ìyàwó ń tà lọ́rẹ̀ wọ́n sá ti fẹ́ra wọn ibi náà ni a ti fẹ́ra wọn lọ a lọ sí ìjọ ìyó obìnrin gospel ní nísà bàbá tí mo wàásù rẹ̀ kíní yẹn tó ọ̀rẹ́ ajé ìgbé náà ti ẹ̀ pè mo torí ẹ̀ lọ́wọ́ bẹ̀ bàbá ajé ìgbé ní àgbèrè wọn ó ṣe wọ́n sá sọ gbogbo ọ̀rọ̀ yẹn èmi ò fọwọ́ sí mọ́ o tó èmi ọ̀mọ̀ ẹ̀ ṣe tún jọyọ sọ̀rọ̀ ṣé lọ́bìnrin ọba kọ̀jú ọbẹ̀ ẹ̀ lẹ̀ pé ọkọ òun ti rọ́kọ òun ẹ̀ tó ti kó wọ̀ wọ́n fẹ́ bí ìjọ lọ sí ìjọ gospel yẹn máa ń gbà náà ọ̀dọ̀ ọkùnrin lọ ká wà ó ti bímọ mẹ́ta fún wọn gbogbo ogun ni a máa gbé wá bí ọlọ́run sì máa ń ṣe. bàbá wọn lẹni tó bá tọ́jú òwèrè àbẹ́ni tó bá tọ́jú wárápá kì í gbó bàbá ìjẹ́ dòótọ́ ẹ̀. lóòótọ́ ni ṣùgbọ́n ibi ayé dé dúró lénìí ṣètì gbọ́ báyìí ńlọ́fà kówó díẹ̀ tí wọ́n máa wọ ọbẹ̀ torí nígbà kan gbogbo wa tún débì yẹn títí bí a ká pé bí ọdún bíi mẹ́ta láti wà ní débì láti 95 yẹn wọn ẹ̀mọ́ ibi tó ròrò ti wá o àwọn ẹ̀mọ́ wọn sàmọ́ ọmú náà ni gbọ́n ní ìsìn báyìí tó a ti ń ṣèfihàn pé ẹni ọba nínú ọ̀rọ̀ tó lè rà lọ́wọ́ mi òróró o ẹ̀rọ ní ọ̀rọ̀ tó lè rà lọ́wọ́ mi òróró ó ti di olówó ńlá báyìí o ìgò táwọn rà ní mẹ́tàlá fún gbà náà ó ti di bíi 3000 àbí ó ti di 3000 àwọn àfihàn lọ́mú fìlọ̀ yẹn wá tábà ẹ tó bá pọ̀ sanwó ń bí. bàbá àwọn èèyàn ó sọpọ́ọ̀tì òróró tó wá pẹ́pà òróró ni ẹ̀yin tẹ́ bá fẹ́ bá bàbá sọpọ́ọ̀tì nípa òróró ẹ dákun ẹ jọ̀ọ́ bá wa pè nọ́mbà ẹ dákun ẹ jọ̀ọ́. bàbá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń tọ́jú àwọn èèyàn ǹjẹ́ a ní àwọn èèyàn tó jẹ́ pé ẹ̀yin náà fẹ̀yìntì tó jẹ́ pé bóyá ó fẹ́ dìgbà agbára yín lò tó jẹ́ pé ẹ̀yin ló ń fẹ̀yìntì wọn àbí ọlọ́run nìkan lè fẹ̀yìntì. ọlọ́run ni mo fẹ̀yìntì ó mọ̀ ẹ́ bàbá ogun kankan o bàbá ogun orí òkè kò láti mo sọ pé mo lọ yẹ mo kàn lọ fún pé ó yẹ kéèyàn dá ìpè rẹ̀ mọ̀ kó tó kú pé yóò mọ̀ jáde torí èkó láti mo pé mo lọ gbé 21 bẹ́ẹ̀ ó yẹ kéèyàn mọ ìpè tí ọlọ́run pè sí kọ́ mọ́jẹ gbunduku gbàṣà ti fi òróró lé lọ àti omi bá bàbá tó jẹ́ wòlíì ibẹ̀ ó ní ntọ́ ọmọ ìlú tí mo máa lọ ojú báyìí lọ bàbá adébọ̀ àlílé ẹni ọwọ́ àbẹ́gbà náà. ẹ dákun ẹ jọ̀ọ́ má bínú kí ni orúkọ yín. Lukman láti ìlú Ìgbò. láti ìlú Ìgbàyè. ó ti tó bí ọdún mélòó tẹ́ ti ń lù. inú oṣù kẹsàn-án ni mo dé báyìí. oṣù kẹsàn-án ọdún tó lọ. ẹ̀yin tèmi tẹ́ bá ń wò dáadáa ẹ rí i pé àwọn tán wà ń bí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe torí pé gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ń sìn wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé àwọn mọ ọjọ́ tí wọ́n gbé àwọn débí iṣẹ́ ńlá ń ṣẹlẹ̀ ń bí. tá a bá ní ká wò ǹjẹ́ ẹ níyàwó àbẹ́ ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. mo níyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sì ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ but ìgbà tí mo dórí òkè ìyàwó mi ò tí ì wá síbí báyìí. nígbà tẹ́ ẹ ti débí ìyàwó yín ò tí ì wá síbí bọ́ ẹ ti bí tó bí ọmọ mélòó báyìí. 5 ni. ọmọ 5. bàbá àríṣẹ ọwọ́ yín lára wọn. olùwà ní ṣiṣẹ́ bá yín ọlọ́run lógo. ògo bàbá. iṣẹ́ kí lẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. iṣẹ́ oko. àgbẹ̀ ní.
ẹ tún bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Lukman. Ìka mélòó mo nà sókè yìí? Ìka 5. Ẹ mọ ìka tí mo nà sókè yìí? Bẹ́ẹ̀ni. Ìka 5? Ẹ. Mo yá káàkàn kò nǹkan mélòó ló kù? Ó kù 4? Ẹ. Ok, mo wá fẹ́ dàrú mọ́ yín lójú. Ó kù mélòó báyìí? Ó kù kan. Ó kù ẹyọ kan. Ẹ. Ó kù ẹyọ kan. Ẹyọ kan. Iṣẹ́ ńlá ni bàbá ń ṣe ń bí. Iṣẹ́ ńlá ni Olúwa ń ṣe ń bí. Iṣẹ́ ńlá ni, iṣẹ́ ńlá ni. Kábíyèsí Olódùmarè. Ọlọ́run ló ń ṣiṣẹ́ yẹn o. Tá bá ní ká wò ó bí mo ṣe wà yìí, tẹ́ bá pàdé mi lálẹ́ ń bọ̀. Màá kí yín ni. Ẹ kì mí. Àbí má pàdé yín lálẹ́. Ṣé mọ̀ pé nígbà tí mo bá dín ìbàdàn yín mọ̀, màá kí yín pé ẹ káàbọ̀ o. Ẹ̀yin ló sì ẹ sọ pé bóyá ó dàbọ̀ o. Á jọ sọ pé tọ́, á jọ kíra wa. Ọ̀rọ̀ ńlá, ọ̀rọ̀ ńlá, ọ̀rọ̀ ńlá. Tá bá tún ní ká wò ó. Nísìnyí, ká ní pé mo bá fún yín ní 100 naira. Ìṣẹ́rò mélòó ló gbọ́dọ̀ wà lẹ́yìn rẹ̀? 2 ni. Ẹ ní pé? 2 ni. Ìṣẹ́rò 2 ló gbọ́dọ̀ wà lẹ́yìn 100 naira. Bẹ́ẹ̀ni. 100 naira, 1 kan àti 0 2. 1 ẹyọ kan àti 0 2. Bàbá, mo rí iṣẹ́ ọwọ́ yín. Iṣẹ́ Olódùmarè ni. Aláàárín sí Ọlọ́run. Ẹja máa sọ̀rọ̀ orí ẹ̀ tó bá ṣiṣẹ́. Ẹ lè máa lọ. Ṣiṣẹ́. Wọ́n mú ọmọ 2 wá bí? Ọkùnrin kan àti obìnrin kan. Màmá, ẹ dákun ẹ máa ń dárúkọ yín fáwọn ará yín. Fọláṣayọ̀. Màmá mi ń Fọláṣayọ̀. Wọ́n ní ẹ mú ọmọ 2 wá síbí, ọkùnrin kan àti obìnrin kan. Bẹ́ẹ̀. Màmá, ẹ dákun. Kí ni èròǹgbà yín àti pé kí ni tẹ́ ẹ rò tó fi jẹ́ pé ibí báyìí lẹ mú àwọn méjèèjì bọ̀? Nígbà tó jẹ́ pé a gbọ́ pé iṣẹ́ ìyanu ń ṣe ń bí, tí Ọlọ́run sì ṣe é, tá a débí, tá a wá sọ fún wọn pé nǹkan báyìí báyìí ń ṣẹlẹ̀ o. Wọ́n ní a lọ mú wọn wá. A mú wọn dé, wọ́n gbàdúrà, Ọlọ́run lòun ó ṣe é. Ó ní n tóun ó ṣe ni, ó ní yóò yọrí. A fi mú wọn wá. Ọlọ́run lòun ó ṣe é pé yóò yọrí ló jẹ́ kẹ́ ẹ mú wọn wá. Màmá, irú àwọn àpẹẹrẹ wo lẹ rí tó fi di pé ẹ̀ ń kó àwọn ọmọ 2 bọ̀? Àpẹẹrẹ tá a rí ni pé ọ̀rọ̀ wọn ò bàláǹsì mọ́. Wọ́n ń sọ kántankàntankàntankàntan. Tá a bá ní kán ó bomi, wọ́n lè mú gbá. Tá a bá ní tá a bá tiẹ̀ ń bá wọn kò tiẹ̀ nítumọ̀ sí wọn, ọ̀rọ̀ ò tiẹ̀ nítumọ̀ sí wọn mọ́. Ọpọlọ wọn ó ti ṣe kíní. Ó ti dàrú. Ó ti dàrú. Òun la fi mú wọn wá, ṣùgbọ́n nígbà tá a débí, tí wọ́n sì ti ń gbàdúrà fún wọn, tá ń fún wọn lómi àti òróró, orí wọn sì ń wálẹ̀. Wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ bí ènìyàn bẹ́nìyàn ṣe ń sọ ọ́. Bẹ́ẹ̀ni. Màmá, ó ti tó bí oṣù mélòó tẹ́ ti kó àwọn ọmọ náà wá? Ó ti tó bí oṣù 6. Oṣù 6 lẹ ti kó wọn wá? Kàyéfì ńlá. Wọ́n ní wípé àwọn mú àwọn 2 wá, ọkùnrin kan, obìnrin kan. Ó dẹ̀ ti ń tó bí oṣù 6 táwọn ti kó wọn wá. Wọ́n ní kété táwọn kó wọn débí ni bàbá dẹ̀ bá wọn fún wọn ní òróró àti àdúrà pé wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ bí ènìyàn. Ọ̀rọ̀ wọn dẹ̀ ń bá taráyé mu. Kàyéfì ńlá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ bàbá o. Torí pé ó ti tó bí oṣù 2 tí mo ti wà nínú Mọdákẹ́kẹ́. Kì í ṣe pé mo dédé wá sọ́dọ̀ wọn o. Èèyàn kan ló pè mí láti Canada. Ló dẹ̀ sọ fún mi wípé bàbá kan ń bẹ ní Dóyà. Pé bàbá náà wèrè ni wọ́n ń tọ́jú. Pé àmọ́ òun ò mọ bàbá tán due to pé èèyàn ni àwọn gbé wá sọ́dọ̀ wọn. Wọ́n dẹ̀ kẹ́lẹ́ tí wọ́n dẹ̀ bá wọn tọ́jú ẹni tí wọ́n fẹ́ kán bá wọn tọ́jú tán. Àwọn rí pé ara ẹni náà yá. Kódà ẹni tí wọ́n tọ́jú gan-an, Canada náà lòun náà wà nísìnyí. Ẹni náà wá ní pé kí n dé ọ̀dọ̀ bàbá. Pé bémi ṣe sọ pé ọmọ Mọdákẹ́kẹ́ ni mí. Òun fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ọmọ Mọdákẹ́kẹ́ ni mí pé kémi gan dé Dóyà. Òun fẹ́ rí bàbá kan ńbẹ̀. Òun ló wá mú mi tí mo fi gbéra wá sọ́dọ̀ bàbá. Wípé bàbá o, èèyàn kan rán mi sí yín.
àmọ́ bẹ́ni náà ṣe sọ̀rọ̀ wọn lèmi náà ṣe bá o òun náà lẹ́yìn náà ṣe bá ń sìn. Màmá gẹ́gẹ́ bí àwọn àpẹẹrẹ tẹ́ ẹ ti rí lára àwọn ọmọ yín, ǹjẹ́ ẹ lérò gbà pé nǹkan tí wọ́n ń ṣe wọ́n yẹn kò lè padà? láéláé kò lè padà torí lẹ́nu ọ̀sẹ̀ tá a débí a ti rí àwọn tá a bá ń bí tí wọ́n ti gba oore ọ̀fẹ́ lọ tí wọ́n dẹ̀ tún padà wá bí. Ẹlòmíín ti gbé jíìpù wá bí, ẹlòmíín ti wá bá wa ṣèsọjí lórí pápá yìí tó sì fi hàn pé ká wo ẹsẹ̀ òun wèrè jọ́sí lòún di dádì yìí. A rí i pé àpẹẹrẹ ńlá ó ń hàn lára àwọn ọmọ gan pàápàá. Ẹ tún gbọ́ tuntun, wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ ti wá síbí tó ń gbé ọkọ̀ ńlá wá, tó ń gbé jíìpù wá, tí wọ́n dẹ̀ ń pè ní dádì. Ó wá ń sọ pé òun wèrè ọjọ́ kìíní àná òun ni wọ́n ń pè ní dádì yìí o. Kàyéfì ńlá. Màmá, ní agbára Ọlọ́run ohun tó ń ṣe ọmọ yín kò ní padà. Àmín. Ní agbára Ọlọ́run àwọn ọmọ yín wọ́n á fẹsẹ̀ rìn délé Àmín. láyọ̀ àtàlàáfíà. Àmín. Wọ́n á dẹ̀ dé pé ẹ̀yin náà ó padà wàá pìtàn bí pé ọmọ tí mo gbé wá bí báyìí lọ́jọ́ kìíní àná o mo ti ń jẹun ọmọ wọn. Àmín. Bàbá mo rí iṣẹ́ ọwọ́ yín Olúwa ní í ṣe. bí wọ́n ṣe ròyìn yín. Iṣẹ́ Ọlọ́run bàbá lọ́lá. Torí pé èmi máa ń nífẹ̀ẹ́ pé kí wọ́n ròyìn èèyàn bẹ́ẹ̀ kí n sì bá bẹ́ẹ̀ torí pé òtítọ́ làwa ń wá káàkiri. Béèyàn bá parọ́ àwọn tí wọ́n ròyìn wa ní dáadáa fún yàn àwọn náà ni wọ́n ròyìn ẹni tí ò dáa fún wa. Ìròyìn yín dáadáa tá a gbọ́ kò ló gbé wa débí o. Inú mi sì dùn mo bá yín láyọ̀ bàbá. Ó ti tó bí ìgbà wo tẹ́ ti wà níbí? Ó ti pẹ́ tí mo ti wà níbí. Ó ti pẹ́ tẹ́ ti wà níbí. Ẹ̀yin ò lè foṣù wò bí á bí oṣù mélòó. Ó ti pẹ́ dáadáa tí mo ti wà níbí. Ó ti pẹ́ dáadáa tẹ́ ti wà níbí. Torí pé mo rí dáadáa pé wọn ò fi chain sẹ́sẹ̀ yìí. Ìka mélòó mo nà sókè? Ìka márùn-ún ni mo nà sókè. Márùn-ún ni 1, 2, 3, 4, 5. Tá bá ní pé mélòó rèé? Méjì rèé. Ó dá yín lójú pé méjì ni. Eléyìí ńkọ́? Ẹyọ̀kan. Tí n bá fún yín ní 500 naira ìṣẹ́rò mélòó ló wà níbẹ̀? Méjì péré. Àti kí ni? 500. Àti 5. Méjì àti 5. Méjì pẹ̀lú 5. Dájúdájú ẹ mọ̀ tẹ́ ń ṣe. Ẹ ti bí ọmọ mélòó kẹ́ tó wá bí? Ọlọ́run ló ń ṣe yẹn. Ọlọ́run gangan ló ń ṣe ẹ tí ì bí ọmọ. Ọmọ wà Ọlọ́run tún ń ṣe. Ẹ níyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ìyàwó wà. Ọmọ mélòó lẹ ti bí? Mo bí ẹyọ̀kan. Ọmọ ẹyọ̀kan. Iṣẹ́ kí ni ẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀? Mo ń ṣiṣẹ́ káàkiri. Irú iṣẹ́ wo? Ẹni stylist bàbá níta. Ok, ẹni stylist bàbá tẹ́ gba àwọn èèyàn síbẹ̀ ẹ kọ́ bábà ẹ wá fi àwọn èèyàn síbẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń wò ó kí nìdí tó yẹ pé ńgbà tí wọ́n yọ chain lẹ́sẹ̀ tẹ̀yìn yín ò fi mọ́ ẹ lọlé? Kò ní ìdí kankan a sì lọlé ká tó padà wá síbí. Ẹ lọlé ẹ tún wá rò pé ó yẹ kẹ́ ẹ máa gbé bí? Wọ́n bá mi nílé nígbà yẹn. Mo rí i pé ẹ̀yin náà ti wà òkè ẹ dẹ̀ mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe. Báwo ni inú yín ṣe dùn bẹ́ẹ̀ ṣe wà yìí? Ọlọ́run ló nìyẹn kì í ṣe pé mò ń dunnú. Sáwùsì. Mo mọ̀ sọ jáde ní church kì í ṣe pé mò ń dunnú mo sì mí mo dẹ̀ ń sọ̀rọ̀. Irú ìfẹ́ wo lẹ ní sí bàbá yìí? Torí pé mo rí i pé bàbá yìí wọ́n gbìyànjú dára yìí. Irú ìfẹ́ wo lẹ ní sí wọn? Ìṣe wa máa ń nífẹ̀ẹ́ síra fún sí àwọn èèyàn lọ́dọ̀ tàwa. Bẹ́ẹ̀ má ṣe dojú kọ nínú àlàsí bá wọn gbé. Tí èèyàn bá ti ṣe nǹkan tó dáa sí yàn tí ò ṣe nǹkan burúkú sí yàn èèyàn máa gbé lọ náà ni. Màmá tó wà ní ilé bá ṣe ìta nǹkan sílẹ̀ burúkú sí yàn ní mọ́ ló máa bí tí mo yàn ní kí sí. wọ́n yọjú sí mi. Tí bá ṣe pé èèyàn bá súnmọ́ yàn báyàn sọ̀rọ̀ náà tó èèyàn ti máa kọ́ wò sàgbà tọ̀. láàárọ̀. Èèyàn lè fẹ́ràn yẹn gbà mí ẹ lè mọ́ tó mọ́ bí èèyàn ti ṣe sí ló ń tọ́ máa ṣe sí ìgbésẹ̀ tí wọ́n máa gbé. Ẹ gbọ́ wọ́n ní ìgbésẹ̀ tí èèyàn bá gbé sáwọn òun làwọn náà máa gbé.
tó bá kí wọn wọn á kì í, tó o bá rẹ́rìn sí wọn ní ẹ̀rín ayọ̀ àwọn náà ó rẹ́rìn ayọ̀ sí yín. Ṣé ẹ rí i pé iṣẹ́ ńlá ni bàbá yìí ń gbìyànjú, bàbá gbìyànjú gan o, wọ́n gbìyànjú Ọlọ́run ló ṣiṣẹ́ yẹn, torí pé kò yé àwa náà. ìròyìn wọn tí mo gbọ́ inú mi gan dùn tí mo ṣe débí lónìí, inú tèmi gan dùn. Tá a bá ní ká wò ó, ǹjẹ́ ẹ ti ní àwọn ìgbìyànjú láti ìgbà tẹ́ ti débí wípé bóyá kẹ́yìn náà níyàwó? Ọlọ́run ló ń ṣe yẹn. Tẹ̀yìn sáà lọ́wọ́ ní church kó máa wáyàwó káàkiri. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀. Nígbà tó bá jẹ mọ́ kéèyàn ṣe yóò kúrò ní church ní ọmọ wa nǹkan yẹn káàkiri kò jìnnà. Kì í ṣe nǹkan tó jìnnà pínpín. Ojú ẹsẹ̀ náà ni ó wà báyìí ló sì jẹ́ èèyàn. Ẹ gbọ́, wọ́n ní ẹni táyé èèyàn bá pè náà ló máa dáhùn. Pé kì í ṣe pé kéèyàn máa wáyàwó káàkiri nínú chọ́ọ̀chì, pé téèyàn bá kúrò ní chọ́ọ̀chì yóò wá ìyàwó lọ. Ẹlòmíì gan tó jẹ́ pé bàbá ẹlòmíì gan wà tó jẹ́ pé ó gbádùn. Kò sí pórí rẹ̀ dàrú, kì í sì ṣe pé ọpọlọ rẹ̀ ò pé. Inú chọ́ọ̀chì gangan ni ó ti máa wá ẹni tí ó bá lò pọ̀. Bàbá kí lẹ rí sírú ọ̀rọ̀ báwọn? Ohun tá a lè rí síbẹ̀ ni pé ọ̀nà ni àwọn ogun yẹn tó bá ń ṣẹ́ lọ yóò ní ọ̀nà kan tí ń gbà ṣẹ́ lọ. Ó máa ń wáyé bẹ́ẹ̀ sí pé nígbà tá a bá sì gbàdúrà tá a bá fún wọ́nì kò sì ní rìnrìn àjò bẹ́ẹ̀ mọ́. Bàbá. Torí ó máa ń wọ́pọ̀ láàrin wọn nígbà tí ogun bá ṣẹ́ tán lọ báyìí tó jẹ́ pé obìnrin mìíràn nínú wọn ọkùnrin ló wò mọ́. Ọkùnrin mìíràn nínú wọn obìnrin ló wò mọ́. Tá a bá sì fún wọ́nì. Màmá ẹ dákun kí lorúkọ yín? Orúkọ mi ni Dickness Grace Ọládẹjọ. Dickness Grace Ọládẹjọ. Ṣé pásítọ̀ ni yín? Mi ò kì í ṣe pásítọ̀, mo máa ń ṣiṣẹ́ Olúwa. Ẹ máa ń ṣiṣẹ́ Olúwa. Màmá, mo rí i pé wọ́n ní pé ẹ ti wá bí. Ṣé ẹ gbé èèyàn wá bí báyìí àbí ẹ̀yin nìkan lẹ wá bí? Mo mú ẹ̀gbọ́n mi wá síbí sí orí òkè Dóyà. Ẹ mú ẹ̀gbọ́n yín wá sí orí òkè Dóyà. Màmá, kí lóhun tó ṣe ẹ̀gbọ́n yín àti wípé àtìgbà wo lẹ ti mú wọn wá? Ohun tó ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n mi ni pé ó máa ń mu ọtí gan-an tó sì ti di ìtìjú sí àwa ẹbí àti ará àtọ̀rẹ́ tó ti dìtìjú sí wa lára. Torí tó bá mu tán, ọmọ fọwọ́ kan bọ́ sòkòtò báyìí tí ó wá máa fi ọwọ́ kan bóyá níbi onínáwó ó lè kó àìmọye owó lọ́wọ́ bí 100,000, 120,000 yóò kàn máa ná sí orí àga, yóò kàn máa ná sórí àga. Àwa tá a wá jẹ́ bí àbúrò rẹ̀ á lọ wábì kan dúró sí tí a fẹ́ máa lè máa sunkún ńbẹ̀. Gbogbo àwọn nǹkan yìí ni ó máa ń ṣe tí kò jẹ́ dídùn nínú wa. Ó sì ti pẹ́ tí nǹkan yìí ti ń ṣe. Ní ìyá 2025 yìí ó ní a mú wọn wá ní ọjọ́ ìkejìlá oṣù kìíní tí wọ́n sì ti kúrò níbí ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin. Tá a bá ní ká wò ó, wọ́n ti lo oṣù mẹ́rin péré ni wọ́n lò níbí. Bẹ́ẹ̀ni. Oṣù mẹ́rin tí nǹkan yẹn bá ti mú wọn àbí tí wọ́n bá ti mu ọtí yó, wọ́n á fọwọ́ kan bọ́ sòkòtò, wọ́n á dẹ̀ kó owó tó bá pọ̀ dání, wọ́n á máa ná sí. Wọ́n tiẹ̀ mú ọjọ́ kan tó jẹ́ pé ibẹ̀ láti gbé wọn débi ìgbà. Ní ọjọ́ nǹkan tó mú wa gan tá a fi gbé wọn wá ní torí nǹkan yìí ti ń ṣe wọ́n ti pẹ́. Ṣùgbọ́n àwọn ẹbí a kà kún nǹkan tó bàbàrà. Ṣùgbọ́n ní ọjọ́ ìkejì oṣù kìíní ìyá 2025 yìí náà ó ní wọ́n lọ sílé àbúrò mọ́mì wa tó wà ní Kingdom Life ní Ẹgbẹ́dọ̀rẹ́. Wọ́n ti wá yó àwọn tó wà ńbẹ̀ ò sì dá wọn mọ̀ nítorí àwọn àjòjì ni ẹni tó wà ńbẹ̀. Nígbà tí ó di ọwọ́ aago bíi 7 sí 8 ni wọ́n ránṣẹ́ pé ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó wà ńbẹ̀ wípé kó wá wo ẹnìkan ó ti kú ní àti bí ọwọ́ aago 2 ni ó ti sùn sí bí àwọn ò mọ kí ló ṣe ó. Ẹni náà wá pe ìránṣẹ́ Ọlọ́run míì tó jẹ́ ọ̀rẹ́ tiẹ̀ náà torí pé kò dá wọn mọ̀ pé káwọn ò jọwọ́ wọn sí àlàfólàjì ibi tó jẹ́ títì àti ṣọ́ọ̀ṣì kó má bàa di ọ̀ràn sí ṣọ́ọ̀ṣì lọ́rùn.
ìgbà tí wọ́n fẹ́ máa wọ́ wọn, òun ni ẹni tó jẹ́ first born bàbá yẹn gangan tó jẹ́ bàbá Kingdom Life, Evangelist Caroline Oyeyemi, òun ló wá tan torchlight sí wọn lójú. Òun wá láti ilé bàbá ọkọ rẹ̀, ó fẹ́ wá ra èlò ọbẹ̀. Bó ṣe wá tan torchlight sí wọn lójú ló wá ní bàbá Rónkẹ́ mọ̀re, bí wọ́n ṣe pè mí nìyẹn ní Òkè Bọ́là tèmi ń gbé. Èmi náà fi fóònù pe àwọn àbúrò mi bíi 3 sí 4 pé ó yá ẹ pàdé mi lẹ́gbẹ́dọ̀rẹ́ báyìí báyìí. Láàrin wákàtí kan gbogbo wa ẹsẹ̀ wa ti péjú, àtàwọn tó wà ń Fẹ́ àtàwọn tó wà Mọdákẹ́kẹ́. Bí a ṣe wá bẹ̀rẹ̀ sí ní pèrò nìyẹn pé kí ló kù tá a fẹ́ ṣe báyìí. Ṣùgbọ́n bàbá Ndoya wọ́n ti jẹ́ ọ̀kan lára ẹni tó ti ṣiṣẹ́ ìrànṣẹ́ rí lábẹ́ bàbá wa Kingdom tá à ń sọ̀rọ̀ rẹ̀ náà. Ilé mọ̀mọ́ wa ni wọ́n gbé nígbà tí wọ́n ń lọ sí sẹ́mínárì. Ó ti jẹ́ ká mọ̀ wọ́n dáadáa wípé iṣẹ́ ìrànṣẹ́ tiwọn kò ní ẹja ń bá kàn nú, kò sì ní àrúgbàjẹ tàbí pé ibi téèyàn ó ti ẹsẹ̀ dé tọ́ntàn máa lọ dúdú mọ́ funfun fún yàn. Èyí ló mú ká pa èrò lọ́jọ́ náà pé ẹ jẹ́ ká máa gbé wọn lọ sí ọ̀dọ̀ bàbá Ndoya, lọ́dọ̀ bàbá Musa. Irú àmọ̀ràn wo lẹ lè gba ẹni tó bá jẹ́ pé ó mu ọtí àmupara tàbí tó bá jẹ́ pé igbó ló mu tó jẹ́ pé kò fẹ́ filẹ̀? Irú àmọ̀ràn wo lẹ lè bá wa gbárù wọn pẹ̀lú àwọn ìrírí tẹ́ ti rí? Àmọ̀ràn tí mo lè gbà wọ́n, òun náà ni wípé ẹni tó wà nínú kòtò kò lè gba ara rẹ̀. Àwọn tó bá wà ní àyíká àti àyídá wọn, ó ní kán lọ kún fún àdúrà. Torí wípé nǹkan tí èèyàn bá ti ń jẹ títí ń dùn mọ́ àti fi nǹkan yìí sílẹ̀, ó dàbí ẹni pé ọmọ ń ní agbára tí kì bá ṣe pé ẹni tí Ọlọ́run bá kọ sí. Ṣùgbọ́n bí Ọlọ́run bá ti kọ sí wọn tí wọ́n rí ara wọn, àmọ̀ràn tí mo lè gbà wọ́n náà ni pé kí wọ́n fi ayé wọn fún Jésù Olùgbàlà, kán sì kún fún ẹ̀mí mímọ́, kán jẹ́ kí ẹni tó lè tún ayé wọn ṣe, tó lè tún orí wọn ṣe, kí wọ́n súnmọ́, kí wọ́n rọ̀ mọ́. Torí wípé kò sí àǹfààní nínú ká mutí, ká máa dojúbolẹ̀, ká máa yàgbẹ́ sára, ká máa tọ̀ sára, kí aṣọ white kó ti di rẹ́ẹ̀dì mọ́ yàn lọ́rùn. Eléyìí ò fún yàn ní àǹfààní, kò sì fi iyì gan fún ẹni tó ń ṣe. Nítorí àwọn ọmọ rẹ̀, àwọn aya rẹ̀, wọn ó ti wà nínú ìbànújẹ́ ọ̀pọ̀lọpọ̀, inú wọn ò ní máa dùn ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń rí. Mo gbàdúrà pé gbogbo àwọn ọkàn tí ń ṣerú nǹkan báyìí, Ọlọ́run yóò láyé wọn kọjá. Àmín màmá. Àmín. Àmín. Màmá, ẹ̀gbọ́n yín tẹ́lẹ̀ gbé wá bí, báwo ni wọ́n ṣe ń ṣe nísìn? Ọlọ́run ti gba gbogbo ògo. Torí pé kán tó kúrò níbí gan, nínú àwọn tí wọ́n jọ wà níbí tí wọn ò tí ì rí ìfọwọ́tọ́ Ọlọ́run, wọ́n rà á, wọ́n sì láwọn fi sí àpò fún odidi ọjọ́ 15 níjọ́ táwọn ṣe tá à ń dúpẹ́ náà sọ jáde. Wọ́n sì láwọn ò já lásán báyìí káwọn ò tiẹ̀ fi sẹ́nu, pé ó ti yọ lórí ẹ̀mí àwọn pátápátá, pé kò tiẹ̀ sí ń tọ́jọ́ mọ́, pé torí àwọn ò tiẹ̀ mọ̀ pé torí irú nǹkan bá gan la ṣe gbé àwọn wá síbí, pé ó ti ń wu àwọn náà lọ́kàn láti kọ̀ sílẹ̀, pé torí ọ̀pọ̀ gbà nígbà táwọn bá tají, torí lọ́jọ́ tí mo sọ yìí kí wọ́n tó tají ó jẹ́ nǹkan bíi 25 minutes to 10. Ẹni tó ti sùn láti aago 2 ọ̀sán tó wá jí ní aago 10 alẹ́. Ìgbà táwa gan rera jọ ní nǹkan bíi aago 7, 8 tí mò ń sọ yìí, a kàn jókòó náà la bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, a rí nǹkan kan ṣe sí i. Àwa ń dámọ̀ràn pé kí ni a fẹ́ ṣe báyìí? Ṣé bí nǹkan yìí ó ṣe máa tẹ̀síwájú náà rèé? Tó fi di pé a gbé ìgbésẹ̀ tí a gbé ńgbà tá lọ rí bàbá. Bàbá ní tó bá di ọjọ́ 12 làwọn ó tó padà sí station, torí pé àdúrà ọdún ó lọ lọ́wọ́. Àwọn ò sì fi àdúrà ọdún káhùn, àwọn ò kì í fi ṣeré. Màmá, ǹjẹ́ ẹ mọ rí àwọn ìtìjú kọ̀ọ̀kan débi wípé àwọn àdúgbò kọ̀ọ̀kan wà máa wá débi wípé àwọn kan mọ̀ sọ pé ẹ ti gbé ẹ̀gbọ́n yín kan lóyà, àbí àwọn ọ̀rọ̀ ẹ mọ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn sì máa ń sọ̀rọ̀ àwọn alábòsí? Màmá, ǹjẹ́ kò sírú àwọn àdójúkọ bẹ́ẹ̀? Mi ò lè sọ pé irú àdójúkọ bẹ́ẹ̀ wà, torí a bá ẹnikẹ́ni pa èrò rẹ̀ bí àwọn tí wọ́n wà pẹ̀lú wọn ní ibi tán ti wá. Torí níbi tán ti wá, níbi tí wọ́n ti fi ọtí mímu yìí tí wọ́n ti fi ba ayé ara wọn jẹ́ dé, kò sí fóònù lọ́wọ́ wọn. Àkókò tá a gbé wọn kúrò nílé gan, ẹnikẹ́ni ò mọ̀ ń pa wọn. Kò nítorí wọn kì í pèèyàn náà tẹ́lẹ̀. Ó ti dàbí ẹni tó ti sọnù gan nínú ẹbí tí ẹnikẹ́ni ò nà ní, tẹ́nikẹ́ni ò bìkítà. Débi pé tá a bá ní ìnáwó ṣe gan, kò sẹ́ni tí máa ń rántí láti ẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ lọ sọ fún wọn.
torí ẹ ń bá lọ oko wọn tó lọ sọ fún ọ wípé lágbájá fẹ́ ṣènáwó òní ò jẹ́ ńlá pọ̀ ara rẹ̀ òní ò sì fowó ọ̀kadà wá sínú ilé fúnra rẹ̀ torí wọn ò ní nǹkan kan tí wọ́n lè ṣe àwọn gan bí ẹni tọrọ bárà lọ́wọ́ onílé kejì náà fi ń jẹun so títí tí àkókò tí wọ́n ń lò ní ọ̀dọ̀ bàbá kò sí ará oko kankan gan tó ṣèèṣì sí alámì wọn wá síbi tá a ti tọ́jú wọn débi pé wọ́n tiẹ̀ mọ̀ pé ibi la gbé wọn wá. ọ̀rọ̀ ńlá màmá mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ ṣé ohun tó dẹ̀ ṣe wọ́n náà kò ní padà sára àwọn lágbára Ọlọ́run ẹ ṣé màmá. mo fẹ́ kí ẹ bá mi gba àwọn tó jẹ́ wípé wọ́n mu ọtí àmupara bóyá igbó ni wọ́n ń fà tí wọ́n á fà débi wípé wọ́n á fà títí débi wípé orí wọn ó fẹ́ yí wọ́n á fa igbó débi pé orí wọn ó fẹ́ yí bàbá mo fẹ́ kẹ́ ẹ bá mi gbà wọ́n nímọ̀ràn. ìmọ̀ tí mo lè gbà wọ́n náà mo ti ń gbà wọ́n kọ̀ọ̀kan náà bí irú wọn bàbá irú ẹ tó jókòó yẹn pé ẹ sí èrè igbó mímu fèrè náà ní máa ń yọrí sí kí wọ́n fi sílẹ̀ kó sì nípinnu láti fi sílẹ̀ nígbà tí wọ́n bá nípinnu tí wọ́n fi sílẹ̀ ìyẹn ò fà pé wọn ò lè ya wèrè mọ́ kò sẹ́ni tó lè mọ́ máa ń sọ fún ọ pé kò sẹ́ni tó lè mú torí ìlú lè dàrú bó ti wulẹ̀ kọ́ mọ́ lára tó gbẹ̀ bẹ́ẹ̀ náà kò yọ pápá dàrú náà ni gbogbo ẹ̀ mo máa ṣàlàyé fún wọn mo fọ́n mọ̀ràn lẹ́yìn orí dídàrú báyìí wọ́n ní wọ́n mọ ibi tí wọ́n sìnkú wèrè sí ẹ̀ tí wò rí níbo lẹ́yìn máa ń bu wọ́n mọ̀ tó kú sí so mo sọ fún ọ pé òkú tí ò ní gbòjì ní òkú onígbó gbogbo ẹ̀ mo máa ń sọ fún wọn ọlọ́sẹ̀ máa ń gba ọ̀rọ̀ wa ẹyẹ tí ó sọ̀rọ̀ tí ó tó wọ́n fi sọ̀rọ̀ fún wọn wípé àwọn mìíràn náà wọ́n lè rí pé ṣé àṣẹ táwọn tiẹ̀ mú àtúntì ẹ̀ lè pa wọn báyìí tó wọ́n sì yí padà pọ̀ mẹ́ káàárẹ̀ tó jẹ́ pé gbómù náà lọ́ba débi tó náà ti di olórí ìjọ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ká lè ka bí mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti dúró ìjọ ńláńlá lákùrẹ́ lóńdó lábùjá nìbàdàn lẹ́kọ̀ọ́ tó yẹ pé bíi náà ni a ti lọ oṣù gbogbo wọn a máa ń fún wọn mọ̀ràn dáadáa nígbà tí mo lè fún ọ náà ni pé kí wọ́n jáwọ́ gbogbo mu àti ògógóró mímu àti sìgá gan fífà kẹ́mi wọlé gùn mo ti wá sọ fún ọ náà. bàbá ǹjẹ́ tá a bá rí ẹni tó jẹ́ pé ń wáwèé ìgbèlú àbí driving license ní wá àbí doctor license ní wá lókè òkun ǹjẹ́ tírú àwọn èèyàn bẹ́ẹ̀ bá dọ́dọ̀ yìí ni ó ṣeé ṣe kí wọ́n rí ọ̀nà àbáyọ. wọ́n bá wá ọlọ́lẹ̀ síkú. àbí ìtọ́jú nìkan lẹ́ ń ṣe. ọlọ́lẹ̀ ṣe a máa fún ọ ní ìmọ̀ràn lórí ìtọ́jú wọ́n fún ọmọ ìlú ìtọ́jú bí àwọn dókítà wọn bí tí wọ́n bá sì débi ìbáyìí àwọn máa sọ fún ọ pé kí wọ́n máa lọ àkìlọ̀ abẹ́rẹ́ níbí ní oṣù kẹrin tá a lò náà ẹnìkan tó wá bí ìbáyìí pé olórí dókítà kan ní lọ́wọ́ àmì ìbáyìí ló sọ pé àwọn làwọn tọ́jú ẹ̀ pé ká fún ọ láàyè káwọn òkú tọ́jú ẹ̀ wọn náà wà lọ bẹ́tà ẹ̀kú fún wọn gbé lọ sọ́dọ̀ yìí àkìlọ̀ abẹ́rẹ́ bí àìsí ìlú ògùn ọlọ́lọ́wọ́ bí ṣe ṣiṣẹ́ rẹ̀. ẹlẹ́ẹ̀kì ń lo abẹ́rẹ́. àkìlọ̀ abẹ́rẹ́ bí àṣìṣe lóògùn. ẹ sì kì í lo oògùn. àkìlọ̀ lóògùn rárá ọlọ́nìkan lọ́mọ bí ṣe máa ń ṣiṣẹ́ rẹ̀ níbí. àmọ́ bàbá ṣe máa ń lo ewé àti egbò. no omi òróró ọtán orúkọ Jésù. ẹ kì í lo ewé àti egbò. mi ò mọ ewé tó ṣe. omi àti òróró nìkan. wọn ò sì fi ewé hàn mí lójú àlá báyìí ká pé wọ́n fún yàn yẹn ká pé wọ́n fi kan yàn lójú oorun lójú àlá lójú ìran ní òfin ewé hàn mí báyìí omi yẹn àti òróró yẹn gbélé lọ́wọ́ báyìí. omi àti òróró nìkan. ní agbélé lọ́wọ́ báyìí gbogbo dókítà tí wá bí àwa ìfún aláyè àìfún aláyè. nípa kí wọ́n mọ níbẹ̀ kí wọ́n máa mú ẹ tí wọ́n mú wá lọ ọtẹ wa lọ́rùn. tí wọ́n lọ agbọ́n rà ń pè fún lábẹ́rẹ́ àwa ìgbà táwọn náà yìnbọn bí. dókítà kankan ṣiṣẹ́ bí o. bàbá mo fẹ́ kẹ́ bá mi ṣàdúrà fún àwọn èèyàn wa tí wọ́n ń bẹ ní òkè òkun tí wọ́n kéré òkò délé àwọn èèyàn wa tí wọ́n ń bẹ nínú ìlú yìí náà kí wọ́n rí tajé ṣe àti àwọn èèyàn wa
tó jẹ́ pé ọmọ Mọdákẹ́kẹ́ ni wọ́n ń bẹ nílùú káàkiri káàkiri kí Ọlọ́run bá wa gbé ọwọ́ wọn sókè bàbá ẹ bá ń dákun ẹ bá ń ṣe bẹ́ẹ̀. ní orúkọ Jésù, àmín bàbá, ní orúkọ Jésù, àmín bàbá, ní orúkọ Jésù Kristi. àmín bàbá. A dúpẹ́ lọ́wọ́ rẹ lọ́pọ̀lọpọ̀ lórí àwọn èèyàn wa tó wà ní òkè òkun. ọpẹ́ ní fọ́lọ́run. Bí ẹ̀yin lè darí wọn síbẹ̀, ìmọ̀ tí ó lè yé tí wọ́n ti yàn látọ̀run wá ni pé wọ́n ó dé ìlú òkè òkun. Ọlọ́run àyàn gba ọpẹ́ wa. àmín bàbá, Jésù gba ìyẹn wa. àmín, Ọlọ́run gbọ́ àdúrà náà. àmín, Àwa fún wọn lè fẹ́ Kristi lọ́wọ́. Gbogbo àwọn tó wà lókè òkun lórúkọ Jésù ni ó kéré wálé, àmín, ni ó kéré wálé. àmín, Àfẹ́ kí ọ̀tá orílẹ̀ rí hàn lọ́hùn. Tọ́lá wọn kan sọ pé ọ̀tá ilé a máa lọ sí òkèèrè. Àfẹ́kọ́tà tilé, àfẹ́kọ́rọ́ náà lọ sọ́dọ̀ wọn. Ọ̀tá ìdílé má jẹ́ ó dọ́dọ̀ wọn. àmín, Ọ̀tá ìdílé má jẹ́ ọ̀rọ̀ náà dọ́dọ̀ wọn. àmín, Ilé ni kó jẹ́ ọmọ kó wálé. àmín, Àwọn ọmọ Mọdákẹ́kẹ́, ọmọ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà nílùú òkèèrè jẹ́ ó kéré wálé. àmín, Olúwa jẹ́ ó kéré wálé. àmín, Olúwa jẹ́ ó kéré wálé o. àmín, Ọlọ́run gbọ́ àdúrà náà. àmín, Bẹ́ẹ̀ ni kó rí. àmín, Bẹ́ẹ̀ ni yóò sì rí. àmín. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. ògo, Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. ògo ní Fúnra kó fọ́lọ́run. ṣe ìyanu fún wọn. àmín, Kọ́nà máa là fún wọn. àmín, Kí wọ́n máa rí ṣe. Ní orúkọ Jésù Olúwa wa. àmín, Wòlíì Aísáyà Àmọ́sàn Bàbáńdóyà